kú ilé. Àdìgún labalábọ̀ ọgbọ́n mi rèé mo tún lọ lórí òkè tèrè. ẹ̀yẹ ọgbọ́n rí dé ayé ẹ̀yà tó lọ sí jẹ̀bútú rí ọgbọ́n tòní. Adé tọ́látọ́lá o. Adé tòye ìmọ̀ràn. Adé tọgbọ́n tòun odò ẹ̀fẹ̀ nílé ìkànnì Cream Radio. Níbi tá a ti fún tá a ti fún yín tá a ti ń di gbogbo ẹ̀ náà fún yín ni mo fi ń kí yín pé ẹ kú ilé. Ẹ kú ilé ní gbogbo lẹ̀kílẹ̀ tẹ́ ẹ bá ti láǹfààní àti máa gbọ́ wa tẹ́ ẹ ti láǹfààní láti máa wò wá. Adẹ́dọ̀ ọlọ́run ọba mi Èdùmàrè kábíyèsí ọlọ́run ọba mi tó lóhun gbogbo. Aládìgún yín náà rí ẹ bọ̀rọ̀ tí ń kọjá lórí fọ́nrán o kẹ́hìn jí gbin ọgbọ́n ọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ sojú. Lórúkọ àwọn tí àdìjọ mẹ́wọ́n ètò tòní wá, lórúkọ àwọn tí àdìjọ ṣe kẹ́ni tààtìjọ wọkọ̀ ètò lónìí láàrin 30 ṣẹ́jú, ẹni mo fi ń kí pé ẹ kú ilé pé ẹ kú ọjọ́ méjì kú ọjọ́ mẹ́ta. Ẹ láǹfààní àti gbọ́ mi kẹwò mí ní àyà àjẹjọ́. Àdìgún kò lè bá a dá kí ìlú lè bá a tòrò náà ní jogbo bá lọ. Ẹ̀yin ayé ẹ dákunjọ mi ẹ má jẹ́ ìṣe. Ẹ̀yin ayé ẹ dákunjọ mi ẹ má jẹ́ ìṣe. Bẹ́ẹ̀ kúkú bá fòkùn ìfowópamọ́ àfọ̀rọ̀ gbalẹ̀ jí o. Ẹ̀yin ayé ẹ dákunjọ mi ẹ má jẹ́ ìṣe. Lórúkọ ọlá ọlọ́wọ́ bọ́tìnì Fortune amójú ẹ̀rọ àdìjọ wà ń bì ní. Aládìgún yín náà rí o. Ọmọlágbèdè àkọ́kọ́. Ọmọ àdá kì í kú lágbẹ̀dẹ ìran kọ̀ọ̀kan ò bulẹ̀ tì mànàmáná tó sojú ọ̀run wàrà ọlọ́run ọba mi ni kì í ṣàgbára ẹnìkan. Àdìgún kìkìrọ̀ ló kọ tèmi. Lórúkọ ọlọ́gàá àgbà wa àti àwọn tí ó jẹ́ ìgbìmọ̀ kànnì Cream Radio and TV ni la fi ń kíra wa. Ẹ rí i pé òun ṣe kíni ó dàbí ìpò fẹ́ lọ́jà díẹ̀. Ẹ rí i pé òtútù ọ̀sánwó òtútù ó ti wà ń ta lẹ́yìn tẹ́ ń wò wá ní Canada ní orílẹ̀-èdè Germany gbogbo ẹ̀yin ará Australia pátá ẹ ti mọ tí mò ń sọ dáadáa. Àwọn ará apá kan ní orílẹ̀-èdè US tá a bá wá tó sọ ní England náà àwọn apá kan náà bí ọmọ òtútù ń bí ṣe ń lọ. Ìgbọ́n wọ bíi Nàìjíríà láwa àwa náà mọ̀ lára bẹ́yẹn ṣe ń fìlẹ̀ pé kíní yìí ó háì gan òun náà ni àwa tá a wà ń bì gangan náà ti mọ̀ pé kíní pé kíní ó ṣe kíní pé kíní ó tutù lára dáadáa. Mo kì í pẹ́ káàbọ̀ sórí àtẹ ètò ìlú Jogbo. Ìlú Jogbo ìlú tí etí wọn ti kọ òótọ́, ìlú tí wọn ti fẹ́ òótọ́ tó jẹ́ pé bí o bá sọ òótọ́ ẹni tó sọ òótọ́ bẹ̀ ni wọ́n padà wàá fìyà ẹ̀ jẹ. Kálukú wa kọ́wọ́ lọ́wọ́ kálukú kó ọwọ́ mọ́wọ́ nílùú Jogbo wọn kàn ń wòye nìyí torí ìjìyà tí wọ́n mọ̀ pé bí ọ̀rọ̀ bá lọ bẹ́yìn tí àwọn tí wọ́n ń dìtẹ̀ tí wọ́n á lọ dọ̀rẹ́ irú ẹni tó kógi ọ̀tẹ̀ bẹ́ẹ̀ jọ òun ni yóò padà jìyà rẹ̀ òun ni yóò padà forí fọ́gi rẹ̀ òun ni wọ́n padà fọ́rin ẹ̀ mọ́ lórí wọ́n tó wá máa fi ṣe yẹ̀yẹ́. Chai ìlú Jogbo tá a wà ní ìlú tá a wà tá a ti gbọ́dọ̀ sòótọ́ ni ẹ̀yin náà sá ti rí gbogbo ẹ̀ bó ṣe ń kù bí eruku láti bí ijọ́ mẹ́ta báyìí gbàrà tí a ti mú ọjọ́ kìíní nínú oṣù kìíní lọ́dún 2022 tá a wà yìí ìní kálukú ti ń ṣe kẹ́ni ni wọ́n ti ń kó gbá wọ́n ti ń káwò wọ́n ti ń gbá ọ̀dẹ̀dẹ̀ wọ́n ti ń dà á sàtàn wọ́n fẹ́ kí inú ilé wọn tó rìn gẹ́gẹ́ dáadáa wípé àwọn tó fẹ́ wẹ́kọ̀mù ọdún 4 míì torí pé ọpọlọ èmi àti ẹni wọn fẹ́ máa bọ́ọ̀sì wọn fẹ́ máa tọwọ́ bọ̀ alọ́pọlọ kí wọ́n máa ṣe kíni kí wọ́n tó fi ọgbọ́n ẹ̀wẹ́ gba ọdún 4 míì lọ́wọ́ wa ibi tó yẹ kémi àti yín ti jọgbọ́n rèé ni a fi máa ń yànnà náà fúnra wa la fi jọ máa tò ó fúnra wa wípé lórí àti ètò ìlú Jogbo
Òjògbó ǹjẹ́ bó ṣe yẹ kó wà rí o ṣé bó ṣe yẹ kó rí rí ṣé ìjìyà tí à ń faramọ́ láti yọ ọdún yìí ṣe náà láàmọ̀ tẹ̀lé so náà nínú wa ò mọ̀ dùn mọ́ so náà ni tí a mọ̀ jẹ pé a bá ti jẹ ọdún mẹ́rin yìí tí wọ́n ti fi 1000 tí wọ́n ti fi rà lọ́wọ́ wa owó sọnù owó wàhálà owó kókú lọ kárùn lọ tí wọ́n bá ti gbé lé wa lọ́wọ́ ọkàn wa wà balẹ̀ àlà àti gbowó a ní a kò sí wàhálà kò sí nǹkan kan a wà máa jìyà ọdún mẹ́rin nígbà tá a bá ti ná owó tí wọ́n fún wa láàrin ọ̀sẹ̀ kan ẹ̀yin náà ẹyọ ọ̀sẹ̀ kan láàrin ọdún mẹ́rin wọ́n sì fa 2500 owó sọnù owó tó jẹ́ pé ẹlòmíì bí ìgbà tí wọ́n fẹ́ ra card 100 naira ní ló sì yọ tí o mọ̀ pé ó yọ nǹkan kan ibi tó jẹ́ kí mi àti yín lo 5 and 6 wa ni tó yẹ ká ti mọ̀ pé àwọn kinní wọ́n ń tàn wá ni bí wọ́n bá débẹ̀ tán a jìyà 2 million wọ́n yọ òróró ẹ̀ wọ́n fún wa gbẹ́ dáadáa ibi tó yẹ ká ti gbọ́nù pé owó tí wọ́n san tá à ń san fún wa tá a gbà sápò tá à ń ná àbí sẹ̀mó tí wọ́n kó fún wa àti ráìsì agolo 2 tí wọ́n gbé fún wa tá a ti jẹ tá a ti gbàgbé pa jẹ tèbí míì tó ti pa wá lé àwọn náà wà gbé tí wọ́n wọlé wọ́n wà máa fún wa bí ìgbà tí wọ́n bá ń fún òróró súyà ẹni tí súyà máa ń fún òróró èmi àti yín gbọ́dọ̀ rò dáadáa a gbọ́dọ̀ rò dáadáa ni kí àfọ́fà kó tó ṣe kéde kó tó pèkúté ilé wa ni o. orí àti ètò ìlú Òjògbó náà lẹ́wà ni mo fi ń kíyìn. nígbà tó jẹun tó lọ́tọ̀ ránṣẹ́ kó lóko ó ní kó lóko máa sọ̀tún kó súré wá. ló pé kémi àti yín kárántì ọ̀la dáadáa ohun tá a bá jẹ lónìí ohun tá a bá mu lónìí tí yóò jẹ́ wàhálà fún wa lọ́la ká rò ó ká tó jẹ ká rò ó ká tó mu ká wo ìgbésẹ̀ náà ká tó gbé torí ọ̀pọ̀ ìgbésẹ̀ ní í jẹ́ wàhálà fún ẹ̀dá tí ò bá ti sí àròjinlẹ̀ tó dé dáadáa tẹ́dọ̀ ò bá ti ní àwọn àròjinlẹ̀ tí ó kún nínú ẹ̀ àwọn nǹkan yìí máa fa wàhálà fún ẹ̀dá ó sì máa fa ìṣubú àti ìdènà tẹ̀síwájú fún ọ̀pọ̀ ẹ̀dá nígbà míì ń lọ yẹ kí èmi àti yín ká gbọ́n kó tó di pé àtẹ̀wọ́gbà ni ló ti wá ń kanlẹ̀kùn yìí ẹ má gbàgbé pé kùrùkẹrẹ ti bẹ̀rẹ̀ eruku sì ti ń kù lálá kálukú ti ń nawó ara ẹ̀ sókè nílùú Òjògbó wọ́n sì ti ń dúró pé èmi náà fẹ́ ṣe ààrẹ èmi náà fẹ́ ṣe gómìnà àwọn tó fẹ́ ṣe sẹ́nétọ̀ àtàwọn ọ̀nàrẹ́bù gan ti ń sáré káàkiri ṣùgbọ́n fẹ́ ṣe títí ọ̀nàrẹ́bù kálukú wọn náà wọ́n ti ń palẹ̀ mọ́ wọ́n ti ń palẹ̀ láàrú wọ́n ti ń kọ́ mọ́tò wọ́n ti ń jẹ́ kí wọ́n mọ̀ pé àlẹ́ mi náà fẹ́ ṣe ìjẹ́ ẹni tí ó ló ń fẹ́ ṣe èèyàn gidi níbí ṣé èèyàn tí ó ṣe é fọkàn tán ni ṣé ẹni tí èmi àti yín gbẹ́kẹ̀lé ipe tá a bá fi ẹ̀yìn tì ipe kò lè yẹwọ́ pé bọ́ọ̀ bá ṣubú ni ó ṣubú ṣé tèmi àti yín wò pé èèyàn gidi ó ní ṣé kò lè dé ipò náà tàkó jojú èmi àti yín àfi ká fi ọpọlọ gbé ní o ká tó gbowó sọnù. orí àti ètò ìlú Òjògbó lẹ́wà ní ìkànnì Cream Radio and TV lójúdò Olúyọ̀lé nílẹ̀ Ìbàdàn. akọni Scotland akọni nílùú Holland wọ́n mú jọ. ẹjẹ́ àlògbà wa ẹjẹ́ àlàsìkò wa ẹjẹ́ ká wò ó pẹ̀lú ọ̀nà torí pé ilẹ̀ Nàìjíríà la wà yìí níbo ni Nàìjíríà ń lọ ibo ni Nàìjíríà dé ìbò gangan náà wọ́n ti ń gbé bọ̀. I pledge to Nigeria, my country. Ibo ni Nàìjíríà ti bẹ̀rẹ̀. Be faithful, loyal and honest. Ibo ni Nàìjíríà dé. Kò sí bí kíbi tí mo rí. Ní a bá ń sọ pé Nàìjà. Èmi ò ní fọwọ́ sọ̀yà. Ohun tó wà lórí èmi àti. Ọmọ Nàìjà máa ní mí. Ohun tó wà lórí owó kan èmi àti. Nigeria, my country. Tí wọ́n máa bì lọ́wọ́ wa pé ṣé ọmọ Nàìjà ni ọ́ tí wàá lè sọ pé yes ọmọ Nàìjíríà ni mi dáadáa. Tèmi ò ní fọwọ́ sọ̀yà. Ọmọ Nàìjà. Àtúnṣe ló kù lọ́wọ́ èmi àti ẹ. To defend our unity. Àtúnṣe ló kù láàrin èmi àti ẹ. Hold our honour and glory. Nítorí pé àtúnṣe yìí ó gbọ́dọ̀ wá látinú ilé.
tèmi ò ní fọ. àtúnṣe yìí gbọ́dọ̀ wá láàrin ọ̀rẹ́ láàrin ẹbí láàrin iye kan síra wọn. Nigeria my country to be faithful loyal. bí inú ilé bá ti dá pẹ̀lú òótọ́ Kíbíkíbi tí mo tí a sì ní ìgbàgbọ́ láàrin ara wa ní fọwọ́ sọ̀yà. tí ẹ̀mí ìṣọ̀kan sì gúnlẹ̀ láyé àwùjọ wa nàìjíríà ọ̀dà To defend our unity. green white green yóò lè máa ṣe kíni yóò lè máa fẹ́lẹ́lẹ́ Kò síbikíbi tí mo rè. ìlànà pẹ̀lú àwọn tí a yàn sókè tí wọ́n hùwà dáadáa yóò lè tẹ́ wa lọ́rùn dáadáa Ajá máa ní mí. ṣùgbọ́n àṣìyàn lọ̀pọ̀ àwọn olórí tá a yàn nílùú Jogbo To be faithful loyal àná. àṣìyàn ní ọ̀pọ̀ àwọn tí a fọkàn tán pé kó lọ́ọ́ máa ṣojú wa Tèmi ò ní fọwọ́ sọ̀yà. ọ̀pọ̀ igi tá a rò pé ìbá wúlò fún wa tí a dágbàrú Ẹnu Áfíríkà tá a dágbàrú kò wọn ṣàyè wa. Mo ṣì lóyà. àwọn gangan ní ẹ jẹ́ ká máa mọ̀ pé àṣìlúyàwó àwọn olórí gangan náà láṣìyàn. Olùkúrò mi ló sábà mọ̀ tá a bá ti fọ́ sí fèrè. More hit music at cntrends.com. Naija kò sábà tí ò dá ó lè jẹ́jọ́ yẹ burúkú. Bó ṣe jọba ìlú bó ṣe ti ìkọ̀rọ̀ yàrá. Táwọn alátìlẹyìn ló lágbára jù níjọba. àwọn èèyàn tá a yàn àwọn tá a yàn sípò àwọn tá a ní ìgbàgbọ́ nínú wọn ṣùgbọ́n kò tí ì dépò rí ni ò fi jẹ́ àmọ̀ wa rẹ̀ kò tí ì dépò kankan rí ni ò jẹ́ ká mọ irú ẹnìyà tí í ṣe nígbà tó débẹ̀ tó ṣàpàkólù kíni ọ sọ̀rọ̀ ẹ̀ di pé ta ni ó yẹ̀ mí lọ́wọ́ ẹ̀ wò wípé kíni tí n bá ṣe àṣegbé ni bírú ẹ̀dá bẹ́ẹ̀ bá tó wá padà wá tó wá béèrè pé ẹjọ́ ẹ máa padà dìbò fún mi o ẹ jẹ́ kí mi àti yín ká ṣe kíni ká dijú pa ká lejú pa ká kálá ojú pẹ̀lú wọn ni ká jẹ́ kó yẹ pé kì í tẹ́ ẹ ṣe lọ́dún mẹ́rin àkọ́kọ́ kí mi lẹ mú bọ̀ kí lẹ fi ṣe kí ni tẹ́ ẹ fi ṣe wá. àtẹ̀tọ́ ṣe díẹ̀ àtẹ̀yìn tí ò ṣe rárá. ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ tí àwọ̀ ẹ̀dá tá a fi sọ bẹ́ẹ̀ nílùú Jogbo máa bá ti rí àwọn kan bí èèyàn bíi mẹ́rin láàrin èèyàn 1000 àwọn mẹ́rin ló máa jẹ́ intruder láàrin gbogbo wọn àwọn ló máa ṣe kí ni yóò wá máa da gbogbo ẹ̀rú papọ̀. àtìlẹ́yìn ló lágbára jù níjọba. àwọn kan máa da òkè rú àwọn kan máa da sàlẹ̀ rú inú wa máa mú gbogbo àwọn ọ̀rọ̀ rántí àwọn ọ̀rọ̀ ẹlẹ́sìn mìíràn wọ́n máa mú wá pé ṣé alágbájá báyìí gbà tó ṣe tiẹ̀ ń gbà báyìí sórí bẹ́ẹ̀ ni ṣé ọmọkùnrin yóò try ni ṣé kò ṣe dáadáa ó ṣe dáadáa ọdún mẹ́rin nǹkan báyìí ló ṣe. wọ́n á máa pọ́n aṣọ wọ́n máa pẹ́ jẹ̀bẹ̀ wọ́n máa pọ́n lékìsà wọ́n á máa dáṣọrú gbogbo àwọn tí ò ṣe wọ́n máa fẹnu dáṣọrú nítorí pé ẹnu wọn ti jẹ́ dòdò kò gbódòdó mọ́ bàjẹ́ tí wọ́n ti dì lérí pẹ̀lú owó kókú lọ kárùn lọ tí wọ́n ti gbà lọ́jọ́ pé wọ́n ti gbàgbé pé báwọn ò jìyà wọ́n san kóńdó ẹ̀ máa wọn lórí kò jẹ́ ẹ̀ sí olóṣèlú ò lè fún ọ lówó kọ́mọ́ fi ọwọ́ ìyá rẹ̀ ràyàn lórí àfi bọ́ọ̀ bá ṣẹ ló kú ó jẹ́ ẹ̀ṣẹ́ gan bí ó bá ti di pé ó bá ti ń fìyẹ́ ra gbogbo àwọn tó dìbò tó bá ti ń fìyẹ́ ra wọn lórí ọjọ́ ń fi ra yín papọ̀ ni. ní 2015 wọ́n lọ́wọ́ ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́ ẹ mọ iye ráìsì ńgbà náà lọ́hùn ẹ wò ní ìsìn ìlú ní ráìsì ìsìn wọ́n tó wá sí pé wọ́n tó gbé pyramid rice wọ́n tó gbé jáde fún lánàá ẹ̀dùnà irú ìlú Jogbo la wà yìí irú ìlú wo la wà yìí tó jẹ́ pé bí wọ́n bá ti ń fi ìyà tí wọ́n bá ti fi yín wá sókè inú wọ́n máa dùn á máa hó bí wọ́n bá tún fi ìyà tí wọ́n tó fi yín lọlẹ̀ inú owó tó máa dùn náà ni. wọ́n ní pyramid rice ìyẹn change price tá a ti ń ra ráìsì lọ́wọ́ tá a wà yìí. ẹ gba ọ̀nà yẹn wò wọ́n tó gègèrè àárín tòótọ́ àmọ́ tí wọ́n fi pinlẹ̀ àwọn kan ní wọn kan pákó wọn á tó ráìsì wọn ni. kájọjọ Naija rere kátẹlẹ òfin káyé máa. ṣùgbọ́n ẹ jẹ́ ká wò láàrin èmi àti ǹjẹ́ ó change price tá à ń ra àpò ráìsì lọ́wọ́ tá a wà láti àná sóni. ṣó change agolo tẹ́ ra bí agolo mẹ́ta tẹ́ ra sínú pọ́ọ̀tù tí àárọ̀ ìtàn mọ́ jẹ lọ sùn. olórí ẹ sì mọ̀ pé àwọn máa sin ráìsì ni. olórí ibi tá a bára wa kí ló ti kó gan. ibi tèmi àti yín tá a ti ríra wa ni. ìwà tó àfi ká ṣe kíni ká yára wa ní bò ọlọ́pàá ká fúnra wa ní ọpọlọ dépò yẹn. ká mọ̀ bá ṣe tọ́ gbé wọn náà. nítorí pé ta ti ń bábọ̀ ta ti ń fi ara lù láti ẹ̀yìn wa orí nìkan. àkókò míì tó ti ń bọ̀ ní February
next year ṣùgbọ́n wọ́n ti ń pè ìlú ẹ̀ báyìí pẹ̀lú ọmọ oyè tí wọ́n mú àwa ni ká wá wò pé lágbájá yìí ó ní ẹ̀ńtàmù tàmẹ̀dún lẹ́ńtà fẹ́ lò. opportunity láti wá ṣe ṣìdẹ́pọ̀ yẹn kí la rí dájú ò pé wọ́n gbà padà ṣe rere. nǹkan kékeré máa ní nǹkan kékeré ló kọ́ bá wa ní Naija káyé gbarúfin sínú agbó. nílùú Jogbo káyé máma láwọn agbó. ọ lójú bó o sì gbọ́dọ̀ ní ìfọkàntán pẹ̀lú ọmọlàkejì. nílùú Jogbo ní ọ̀nà tó o sì gbọ́dọ̀ gbà láti pé lágbájá yìí ìmùlẹ̀ mi ni. kékeré ló kọ́ bá. bọ́bá tí í ṣe òṣèlú nílùú Jogbo káyé gbarúfin. tó ti ń bá olóṣèlú dà nǹkan pọ̀ káyé máma láwọn agbó. máa wo àpẹẹrẹ àwọn ìgbésẹ̀ àti ìwà rẹ̀. ẹnu sáré wọn mú. yọ máa kọ́ bí wọ́n ṣe yẹra fún yàn. yọ máa kọ́ bí wọ́n ṣe fi ọgbọ́n ẹ̀tàn bí wọ́n ṣe fi ń dèèyàn mọ́lẹ̀. gbarúfin sínú oníbodè mọ́kòdá. gbogbo ọ̀nà ẹni yóò fi máa fi ẹnu yóò máa fi gbé ọ̀gá rẹ̀ ga. kò sálábọ̀dé nínú oníbodè. yóò máa ro gbogbo ohun tí ọ̀gá rẹ̀ tí ò gbé ní gbèsè yóò máa pọ́n jẹ̀bẹ̀ líkìsà tí yóò máa dán ọ̀gá rẹ̀ lójú fún wọn. káyé gbarúfin sínú oníbodè mọ́kòdá. ọmọ kí wọ́n gbé díngí tójú ẹ̀ ti fèèdì kí wọ́n gbé kalẹ̀ tó ti ní ṣàṣà. kò sálábọ̀dé. ó wà tó wọn máa sọ fún ẹ pé òrí bó ṣe kílíà ni. Nigeria go better. ilé ayé tá a bára wa ni. Nigeria go good o. lọ́jọ́ kan Nàìjíríà ó tán náà. Nigeria go better. green white green yóò ṣe kíni. Nigeria go good o. ṣùgbọ́n ó dọwọ́ èmi àti yín. Nigeria go better. ó dọwọ́ ara wa. ó dọwọ́ èmi àti yín pẹ̀lú ojú ọ̀nà tá a bá ń tọ̀. ó dọwọ́ èmi àti yín pẹ̀lú ọ̀nà tí a bá ń gbà láti máa tó. nítorí pé Nàìjíríà lónìí àwọn kan ti wà ń bẹ̀ lánàá tá à ń sọ nípa wọn. àwọn kan ti wà ń bẹ̀ lónìí náà tí mi àti yín tá a jọ ń sọ báyìí. Nigeria. òní tá à ń sọ lòrùn. lọ́la àwọn kan tún máa wà ń bẹ̀. wọ́n á wá yẹ iṣẹ́ àwọn tó ṣe àná òní àti ọ̀la nítorí pé wọ́n á ṣe àgbéyẹ̀wò ẹ̀ dáadáa. jẹ́ kí mi àti ẹ kí a tún ojú ọ̀nà wa sí ohun tá a bá ń jẹ lónìí gẹ́gẹ́ bí ohun tí mo gbé ẹ̀kọ́ ètò mi lé lórí lónìí. ó ní pé ẹ ṣe dáadáa. ibi tó wà lónìí kó o ṣe dáadáa. ọ́fíìsì tó dìmú lónìí kó o ṣe dáadáa ni. lórí pé ìgbà á tán fún ẹ̀dá. àkókò tí ẹ̀dá ń lò lọ́wọ́ kò ní lo ìṣẹ̀mí mi mọ́. wákàtí tí ẹ̀dá ń kà tí ń wá gbogbo ọwọ́ rẹ̀ tí ń juwọ́ báyìí. nígbà tó bá yá kò ní lè wò mọ́. aago yóò máa dún lẹ́yìn ẹ̀dá òun. ìgbà yọ àwọn kan tó máa lò lẹ́yìn ìgbà tí ẹ̀dá òun tó ń lò gbàngbà náà tí ọba sí mọ́. àfi ká sí dáadáa. Agége bóyin jẹ nígbó ipa kó tó wà dòwó fún ìdílé láyé kónítọ̀ ń máa máa rí sọ. Agége bóyin jẹ nígbó ipa kó tó wà dòwó fún ìdílé láyé kónítọ̀ ń máa máa rí sọ. ohun tó ń ṣe lọ́wọ́ lónìí. ìránṣọ níka kó tó lè ránṣọ làwọn yẹ. ọ́fíìsì kan ló wà. kónítọ̀ ń máa máa rí sọ. tó jẹ́ ọ́fíìsì ipò òṣèlú nílùú Jogbo. wà dòwó fún ìdílé láyé kónítọ̀ ń máa máa rí sọ. ìwọ kópa títí ẹ dáadáa nínú rẹ̀. abẹ́rẹ́ ń kàránṣọ. lo àsìkò rẹ dáadáa nínú rẹ̀ dáadáa. ìdílé láyé torí bó ṣe ń lo ìgbà àti àkókò rẹ lọ́wọ́. àwọn kan ṣe àgbéyẹ̀wò wọn wò ó. dòwó fún ìdílé láyé. wọ́n lè mọ̀ láǹfààní àti lè sọ̀rọ̀. ṣùgbọ́n wọ́n sọ pé lágbájá èèyàn dáadáa ni. láyé kónítọ̀ ń máa máa rí sọ. ẹlòmíì yóò lo ọ́fíìsì bí ìgbà tó jẹ́ pé kò ní kó ń bẹ̀ mọ́. ẹlòmíì ó wà ní ọ́fíìsì kan yóò máa lò bí wàá dẹ́ pé bẹ́ẹ̀ bá gbiná wojú ẹ̀ tó ti wà ní service láti bí 25 years ago yóò sọ fún pé òun tó ń dé lánàá òun ò lè lọ. ìpàkọ́ tó wà dòwó fún ìdílé láyé. ẹ gbọ́ irú ayé wo àánú. torí pé ìgbà àkókò tí ẹ̀dá ń lò Ọlọ́run mọ̀ sí ó sì ní àkọọ́lẹ̀ pẹ̀lú àwọn gẹ́gẹ́ bí Bíbélì àti Kùránì ti sọ fún wa pé àwọn màláíkà ń kọ sílẹ̀ fún wa. nítorí pé ìgbésílẹ̀ ayé ẹ̀dá bí ẹ̀dá ṣe ń gbé bí ẹ̀dá ṣe ń tẹ̀ omi lámú oúnjẹ lájẹ ní ìwà láwù ọ̀rọ̀ lásọ àwọn aṣọ tá a wọ̀ bá a ṣe lò gbà wọ́n lá ṣàlàyé ẹ̀dẹ̀lẹ́kùnrẹ́rẹ́ bá a ṣe lò gbà lórílẹ̀ èèpẹ̀ dáadáa. ilé ayé tá a wà yìí ayé le o gbọ́dọ̀ lo ayé ẹ̀ dáadáa o gbọ́dọ̀ lo ìgbà rẹ̀ dáadáa nítorí pé ìgbà ayé á tán fún ẹ̀dá. èmi sì máa sọ wípé bá a bá lo mílíọ̀nù kan lókè èèpẹ̀ bá a bá wá lo bíi 1000
yóò tá a tún wá lù lórí ẹ̀rí ìpẹ́ àbí kájà sọ pé 70 years péré náà la wá lù lókè ìpẹ́ ká máa rántí pé lábẹ́ẹ̀lẹ̀ á lo ẹgbẹgbẹ̀rún nínú ẹgbẹgbẹ̀rún ọdún lábẹ́ẹ̀lẹ̀ ìpẹ́ mi ì fẹ́ mọ̀ bí ẹ̀ dáhùn sí fẹ́ jẹ́ mo rántí pé nígbà tá a wà ní sùkúl tá a wà ní kékeré a máa ń rà àwọn bẹ́ẹ̀rì kan tá a bá ń lọ sí primary school a wà máa rí 1901 a lè máa rí 1829 1850 àwọn ilé yìí wọ́n ní àwọn ilé ti sọnù olúwa lọ́jọ́ tó ti pẹ́ ni mo ní yéé tó ó ń sọ nípa àtàn fíìmù àti ẹ̀ ń ṣàlàyé fíìmù àti ẹ̀ wípé ká ṣe ilẹ̀ yìí dáadáa ká rọra tẹ̀lé àti àkókò àti ìgbà wa nítorí pé ìgbà tá a bá lò ó ní àkọsílẹ̀ ní rẹ́kọ̀nà àwọn kan ń gbéyẹ̀wò tí ibi tí a bá ti ń káwọ́ pẹ̀yìn tá a ti ń ṣèdájú èmi àti ẹ̀ lọ́jọ́ fìrí bá dún ni torí lẹ́yìn ikú ìdájọ́ ló kù ẹni fi yẹ ká sí dáadáa nílùú gbogbo ẹ̀yin lẹ wà ń bẹ̀ lónìí o ẹ̀yin lẹ dipò mú lónìí ipò òṣèlú ló wà ń bẹ̀ lónìí àbí ọ́fíìsì kan ló wà tí ètò ń ṣe pò òṣèlú ọkàwé wọ́ ni wọ́n ṣe ní ọ̀jẹ̀ ń bẹ̀ babẹ̀ jẹ́ àbí bò ní ọlá wọ́n ṣe ní ọ̀jẹ̀ ń bẹ̀ kó túbẹ̀ sí ṣe títí ẹni ọ̀gbọ́ ìbò olówe kan do your best and leave the rest kópa tiẹ̀ fìyókù lẹ̀ ọlọ́run ní sikini ní gbìyànjú ẹ̀dá ládé ó lè ṣe gbogbo ẹ̀ tán ó lè jẹ́ 100% lójú àwọn ẹ̀dá ṣùgbọ́n 1% tó bá lè kó nípa sí dáadáa. ilé ayé tá a wá lónìí ilé ayé tá a wà ń bẹ̀ lónìí Yorùbá ní ṣé ilé ayé tá a wá fẹ̀rẹ̀ yìí náà yá sí dáadáa yá sí bá wa dáadáa orí àti ètò ìlú Òjogbo náà lẹ́wà pẹ̀lú Àdìgún kìkì ọ̀rọ̀ ẹ má gbàgbé pé ọgbọ̀n ṣẹ́jú péré ẹ̀hún náà la fẹ́ lò lórí àti ètò yìí a sì gbọ́dọ̀ ní kìmí ọ̀rọ̀ tó jẹ́ kókó láàrin ara wa a gbọ́dọ̀ ní ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ sọ tí a gbọ́dọ̀ dé a kàn gbọ́dọ̀ wá sórí fọ́nrán afẹ́fẹ́ kákan wá fẹnu play music kan sọ̀rọ̀ bó ṣe wù ú ká wá lọ bẹ́ẹ̀ àǹfààní dèmérí jogbo àǹfààní mórí Àdìgún kìkì ọ̀rọ̀ àǹfààní lè ẹ̀dá fi wà lókè ìpẹ́ lónìí January 1 ọmọ tó ti ṣẹlẹ̀ sí ìgbà yìí ní ọjọ́ 19 ibẹ̀ ẹ̀kọ́ ni oṣù kìíní ọdún àwọn kan ti lọ wọ́n ti lọ sùn ní Olúwa àwọn tí ò tèmi àti ẹ ti lọ ọpẹ́ ó tọ́pẹ́ tó ọpẹ́ kẹdà gbọ́dọ̀ máa dúpẹ́ gbogbo tó o bá ń ṣe máa rántí ayé o máa rántí pé ayé gùn lọ ni ayé lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ ayé tí ò lópin ó gùn lọ ẹ̀dá tí ń gbénú ẹ̀ kàn ń lo ìṣẹ̀mí ni ẹ̀dá ń lo ìgbà ni ẹ̀dá ń lo ìgbà ni ẹ ń padà sórí ọ̀rọ̀ Nàìjíríà kẹ́lẹ́ bá a mọ̀ pé lọ́wọ́ ibi tá a wà yìí nǹkan kékeré pẹ̀lú ètò òṣèlú tí a fẹ́ máa mú lọ́wọ́ a gbọ́dọ̀ sọ ń pa ẹ̀ dáadáa nílùú Òjogbo ní ìkànnì Cream Radio and TV lójúdò Olúyọ̀lé nílẹ̀ Ìbàdàn pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín ni Àdìgún kìkì ọ̀rọ̀. Àdìgún ẹ jẹ́ á máa lọ lé wẹ́rẹ́wẹ́rẹ́ o. tí mo fẹ́ sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mọ̀ràn kí n tó lọ lónìí ó ní pé tọ́jú káàdì ìdìbò rẹ tí a mọ̀ sí PVC dáadáa ó
òun ló fi yàn òun ló fi tọ́ ànádá ọdún mẹ́rin míì fún ẹ bó ṣe wù ọ́ àti bí o ṣe fẹ́. káàdì PVC rẹ ni ló fi ṣe àlàyé ẹni tó fẹ́ àti ẹni tó fẹ́ kó wà ń bẹ̀ dáadáa. káàdì tó mú lọ́wọ́ ni ló fi ṣàlàyé pé lágbájá yìí ọ̀dà ó ti ṣe ọdún 4 sẹ́yìn ẹja lè dànù. bọ́ọ̀ bá tí wà ní tó tí ní káàdì rẹ lọ́wọ́ mo rọ̀ ọ́ Yorùbá ni mò ń sọ yìí èdè tèmi àti ẹ gbọ́ dáadáa rẹ lọ gba káàdì rẹ báyìí lọ gba káàdì rẹ sọ́wọ́ kọ́ ọ máa wò pé ó ti wà lọ́wọ́ rẹ láti fi yẹn ẹni tó wù ọ́ láti fi yẹn ẹni tó o fẹ́ láti fi yàn pé ẹni tí mo fẹ́ rí ẹni tí mo fẹ́ kí ọ wà ń bẹ̀rẹ̀ yóò ṣe dáadáa. nítorí pé ọjọ́ ń lọ bí ojúmọ́ ti mọ́ ni agogo ń ka ọjọ́ bójúmọ́ ti mọ́ ni ọkàn ń ka bí ìgbà tí ń rì nítorí pé a tún ti wà lọ́wọ́ ọ̀sán báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀ bá wo bí aago kan aago méjì tí ń bí ìṣẹ́jú 15 báwọn. Politicians and so. kẹ́ ẹ máa wúru nǹkan báwọn. ṣe rí pákòkò dúró. ìgbà wo náà lábẹ̀rẹ̀ ètò yìí. bí ọjọ́ ti ń lọ lórí ẹ̀dá nù. bí àsìkò ṣe ń lọ fún ẹ̀dá nù. ni èmi àti ẹ fi gbọ́dọ̀ tún ojú ọ̀nà ìṣe. God bless America tí wọ́n ń sọ kò í sọjọ́ kan ló bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan kan ni láti bí almost 200 years back ni wọ́n ti bẹ̀rẹ̀ wọ America lónìí. Great Britain tí wọ́n sọ lórílẹ̀ Britain lọ́hùn. wọ́n múra ní wọ́n múra dáadáa ni. bàbá wa fẹ́ kí adẹ́dàá kó bless Nàìjíríà èmi àti ó ṣe kí ni a san tó bí wagiri ni o. a dìde gírí tán orí ẹ̀ náà ni pé PVC wà pẹ̀lú ìlànà òótọ́ ẹ mọ̀jà dúró pé wọ́n bá fún mi lówó ni màá ta PVC mi tẹ́wọ́ 10,000 naira níta. ẹ̀dá jama lórílẹ̀ wa. lórúkọ Ọládọ̀tun tí ó wà ń bí pẹ̀lú òun àti Fortune. Ọláníran wà ń bí lọ́lọ́wọ́ bọ́tìnì mi. Which way Nigeria? Níbo lójú ọ̀nà níbo ní ọ̀nà àgbáyọ ọ̀nà bó la rìn bó la ṣe gbà bó la ti rìn ní ọ̀nà bó la àbádàgbà pẹ̀lú tí ń ṣẹlẹ̀ àti àwọn ìdojúkọ lórílẹ̀‐èdè ìlú jogbo ń rí i. wẹ́n Olúwa Adẹ́dàá kò ní gbàgbé wa. lórúkọ Fortune àti àwọn yòókù rẹ̀ pẹ̀lú àwọn corpers pátápátá mo kí ọ̀gá wa pàtàkì aláṣẹ ẹni tí Adẹ́dàá Ọlọ́run ọba mi fi ràn Cream Radio and TV ràn tí wọ́n sì jẹ́ kó wá ṣe ìmúṣẹ. Chief Barrister Bukola Oguntola àtẹ̀pẹ́ o. nọ́mbà tó jáde sọ́dọ̀ Jogbo rè 08124289474 08124289474 ní nọ́mbà tó jáde sọ́dọ̀ mi. aládìgún yín náà rí ẹ bọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń kọjá lórí fọ́nrán. kẹrin jẹ́ gbin ọgbọ́n ọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ ṣojú. a tún sọ pé àdá kì í kú lágbẹ̀dẹ bẹ́ẹ̀ ìran ọkọ̀ kan ò bulẹ̀ tí mànàmáná tó sojú ọ̀run wàrà Ọlọ́run ọba mi ni kì í ṣàgbára ẹnìkan wọn. Àdìgún kìkì ọ̀rọ̀ lórúkọ tí a pàdé lọ́jọ́ mẹ́jọ. ẹ má gbàgbé state of the nation tẹ́ ń wò ní ìkànnì TV wa láti máa gbé àwọn ọ̀tọ̀kùnrin àti àwọn olóṣèlú ńláńlá àti àwọn tó mọ̀ nípa ọ̀rọ̀ ajé nípa eré ìdárayá àti àwọn tó mọ̀ nípa ètò ìlú bí nǹkan ṣe ń lọ.
yọ padà sójú fọ́nrán And indiscipline ẹ mọ̀ rí wò dáadáa in the country now. a ní pé ká lọ fún ọdún ni Shun here the a ní wọ́n lọ fún reset inflation. àti wá dé padà báyìí ẹ padà gbọ́ wa dáadáa Let's say Adigun yín náà rí o á pàdé lọ́jọ́ mẹ́jọ Nigeria ẹ káàbọ̀. which way Nigeria will go.